Assalamu alaikum. Alaikum salam. Ọ̀rẹ́. Sáà. Ṣé ò sí? Kò sí kankan. Àtìgbà tí mo ti dẹnu géètì ní tí ń wọ̀ lọ́wọ́ láàrín látọ̀kọ̀kan tó ti wá rí kó dérí kodò. Nípa tí wọ́n ń sọ káàkiri nígboro náà ni pé tíra tí mo ń ṣàkíyè mo fi ń ṣoògùn owó ni ìfi ń gba kádàrá mi yẹn ni. Mi sì ń ṣàtìrà ìfi ń jíṣẹ́ Ọlọ́run ni iṣẹ́ tọ́lọ́run rán mi lè mi fi ń jẹ́ mi fi ń pàrọ̀ àkẹ́rì mú lé ni. Wo bí ẹni tí ń parọ́ kò lè sunwọ̀n fún irọ́ gan kò lè dá fún. Ṣé ká sọ tí ń jòdòdò ọ̀rọ̀? Etí ètè mi gan ti kún gbòòrò. Wọn ò sọ̀rọ̀ rẹ dáadáa ń bẹ pé àwọn ṣàtìrà káàkiri o. Wọ́n ló fi ṣoògùn owó ni o. Má ṣe gbọ̀ngbọ̀n. Òdodo ìpamọ́ sọ̀hún. Wo bí jẹ́ ká sọ tí ń jòdòdò ọ̀rọ̀. Sọ fún kò sẹ́ni ẹ̀ka ń bíbà yìí. Àá mẹ́ta la wà ń bíbà yìí. Kùránì yìí ló sì kẹta wá. Ọba tó dá wa ló sì kẹrin. Ọ̀rọ̀ pẹ́ rẹ̀ mi pẹ̀lú rẹ̀ owó fún mi tí kò fi tẹ́lá sùn fi ṣoògùn owó fi ṣoògùn owó náà. Ọ̀rẹ́ lẹ́nu rẹ̀ ṣé látijọ́ ìmú ti ń sọ pé tíra tí mo ń ṣàyè fi ń sin lọ́hùn ni ìfi ń pàrọ̀ àkẹ́rì mú lé mí ìṣògùn owó Ọlọ́run ọdẹ kẹ́mi mo sì fi ń ṣàánú tó àánú tí wàá ń ṣe yín nísìnyí ó ti wá túmọ̀ sí pé mo ṣògùn owó ni. Ọ̀dà jẹ́ ká sá yapa ìhùn tì ìhùn kí wọ́n bá wá tí mo bá wá mo sáré pé mo pè ọ́ ọ̀dájọ́ ṣe lórí fóònù wọn náà mo bá wọlé ọba mú. Àṣeyìn àdúgbò. Má pẹ́ o má pẹ́ mo jòkó o. Ọlọ́mọ bàbá àjókòó owó má pẹ́ o wàhálà tiẹ̀ lélẹ́yìn bí o bá ti rí o ti ṣe ọkàn mi Ọlọ́run rí gbogbo wa kí bùkátà tèmi ọ̀sán àti máa bí alọ́dọ̀ rẹ̀. Ọ̀rẹ́ mi ó bá rí bákan náà. Ọ̀rẹ́ mi wá bóòní lẹ́tọ̀ àfáàdìgún tí mo náà jẹjọ lọ́njọ́ Sunday. Àfáàdìgún kí ló ní lẹ́nu tí ó wì kò ní nǹkan kan lẹ́nu tí ó wì àfáàdìgún alápèsù tí ń pe ara rẹ̀ lálápò tíra. Ọ̀rẹ́ mi má jẹ́ láìfi rẹ̀ kì í ṣalápèsù o alápò tíra ni ẹ̀ ṣalápèsù. Àwọn àfọ ọ̀rọ̀ ẹnu mi ní kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ mọ́ tẹ̀lé wà mí wo èmi ò tí ì rò pé mi ò lọ o. Bá ṣe máa wíru ni tọ́ máa wíru ìwà rẹ̀ dà fa. Wọ́n yìí mọ ọ̀rọ̀ àmọ́ tí mo bọ́ yá ìlú lọ èmi ń lọ lẹ́tọ̀ ó bá rí bákan náà. Kò sí wàhálà ìwà pọ̀ àti gbọ́ àjọ lọ́jọ́ Sunday ẹ̀ dáadáa lọ́rẹ́ wá. Hello. Wọ́n mo ti ṣàlàyé fún ẹ mo ní mi ní wá náà mo ti sọ fún ẹ mi ní wá o. Dúró náà ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí sí? Mo ní ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí? Wọ́n dúró ọ̀rọ̀ tí mo bá kọ ẹ sọ tọkọ tí kú sí mi ṣé ó lẹ́gbọ́n mi tó jù mí lọ ni mo bí ẹ? Àmì ṣé ó lọ́mọ ìyá mi? Ọmọ tó bá dẹ̀ bá tó bá ń wa àrùn kí ó ṣe tán tí ó parun ni mo ní mi ò ní wá. Zuleya mo ti sọ tèmi fún ẹni mo sọ sẹ èyí dúró náà ẹ̀bẹ̀ kí ni ò wá bẹ̀ mí ṣé ẹ̀bẹ̀ kí n wá gbà tìjú àbí tèwo àwọn olófẹ́ ṣe wá sí fún ṣáwọn kan náà ń ṣògo owó àwọn náà ní ti ṣe wá sí ta ló fẹ́ gbọ́ wò èmi ò ní ẹsẹ̀ tí mo lè fi sáré tó bá di pé ó bẹ̀rẹ̀ sí nílẹ̀ lóko tán lè káàkiri mi ì lè sáré mi ì ní wá. Okay. Wo ojú ti tiẹ̀ tọ́lọ́ tàná Muhammad ni màá ti mọ lára ti bá wà o ojú tiẹ̀ àti tọ́lọ́ àti tàná Muhammad ni màá ti mọ lára ti bá wà torí mi ìlẹ́sẹ̀ tí mo lè fi sáré tó bá bẹ̀rẹ̀ sí nílé yẹn káàkiri. Ó dà mo ti gbọ́ àwọn ọmọ mi ń kọ́ báwọn gbogbo mo ti gbọ́ àmọ́ mi ìlè sáré tó bá dólókùtà dé o tó bá bẹ̀rẹ̀ sí nílẹ̀ lóko mi ìlè sáré o àbí tó lẹ̀ ń pẹ́ ọ̀dà káàkiri. Ó dà máa wá mo ní mò ń bọ̀ mò ń bọ̀ jàre. Ó dà ó ṣe ó dà ó abirù wàhálà wà lélẹ́yìí tọmọbìnrin fẹ́ kó mi sí wọn náà pa ẹ̀ ṣoògùn owó ṣé òun náà fẹ́ ṣe wáàsí kí ni wáàsí ìta gbangba pẹ̀lú nǹkan tó ìta gbangba náà kan wá tilẹ̀ lóko wá lé ni kó má jà kọ́lé mi lóko bí ní ẹsẹ̀ tí mo lè fi sáré o.
Assalamu alaikum. Yes ma. Mo ní pé kí n sọ fún yín ní pé ṣé gbàgbé pé mi ní program tí mo sọ fún yín yẹn ma. Okay. Ẹ ti ń bọ̀. Torí pé a ti fẹ́ bẹ̀rẹ̀ program yẹn sí náà ló jẹ́ kí n tún pè yín. Okay ma. Sallallahu alaihi wasallam. Allahu akbar. Allahu akbar. Alhamdulillah. Ẹ̀yin Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Àlékún yọ́nú Ọlọ́run àti àánú rẹ̀. Kọ́mọ bá wọn àfọ́ wa tí wọ́n ti lọ. Ọlọ́run ọba o. Yóò ta dó síbi ilé ní láti wá gbọ́rọ̀ Ọlọ́run. Gbogbo táwọn àfáwọ́ ṣe fún wa, Ọlọ́run ṣàjọ wúlò fún wa. Bí wọ́n bá ti ń wí, Ọlọ́run jọ máa wúlò fún wa. Ọlá Amina, tí wọ́n bá ti ń bá wa sọ, Ọlọ́run ṣàjọ máa wúlò fún wa. Lakali amudu amuda la yuhaddu li hasiri. أيوصل العصا والنبت والرمل والقترى لك العمد ما أولاق بالعمد وأسنا لطائف ما أهل لدينا وما مر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Èmi ni mo pè wá sí yìí láti fi yànnàná nǹkan méjì. Àkọ́kọ́ nípa awuyewuye tí ń lọ nígboro nípa pé àáfàá Àdìgún alápò tírà ó ṣoògùn owó. Ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tí wọ́n ń tara mi dẹ́ṣẹ̀ láti fi wá yẹ̀nàná bí Ọlọ́run ọba ṣe kẹ́mi pé èmi ò ṣoògùn owó ìkẹ́ Ọlọ́run ọba ni mò ń ná. Eléyìí ló mú mi pè wá sí yìí. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé ìmá dẹ́ṣẹ̀ sọ́lọ́run ọba èyí tí máa tó wà àwọn ọmọ ènìyàn wá léyìí tí ó sì dáa. Ìdí méjì tí mo fi pè wá sí yìí ni síwájú kí n tó mọ wá ṣe wá sí lọ gba àwọn àfáà tí wọ́n kọ́ wa ní kéwú nílùú Ìlọrin gbogbo àwọn tó ti kú nù wọn ọlọ́mọsàbà ṣe dáadáa fún wọn. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kọ́ lọ bá wọn gbogbo àwọn tó sì ṣẹ́kù náà ọlọ́mọsàbà kẹ́ wọn. Bẹ́ẹ̀ láti rí Ṣéhù Álìm ẹ̀yà kọ́ Ṣéhù ẹ̀yà tó sọ pé Ṣéhù lẹ́ẹ̀kan sí ẹ̀yà tó sọ pé Ṣéhù lẹ́ẹ̀kan sí wallahu ya'simuka minan nas la ta'budu wa la ta'asa wala hawla wala quwwata illa billahil azim. Kí n tó máa wá bá wá sí mi lọ mo ní ìtàn kékeré kan tí mo fẹ́ sọ tí ó fi ìdí bọ́lá wọn bá ṣe kẹ́mi hàn. Ìtàn náà lọ báyìí. Ìrẹ́ arákùnrin ẹrú Ọlọ́run àfáà Àdìgún, Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ̀ ṣùgbọ́n Olúwa ní iṣẹ́ tó fẹ́ gbé rán ọ ní orílẹ̀ ayé. Tírà Ọlọ́run tá a mọ̀ sí Al-Qur'an àwọn ọmọ ènìyàn wọ́n ṣe ní ọ̀nà tí ò fi dáa tí ò lẹ́tọ̀ọ́. Wọ́n fi ẹ̀gbin kan Al-Qur'an ní Ọlọ́run gbé iṣẹ́ náà rán ọ kó o dìde báyìí kó o bẹ̀rẹ̀ sí ní tọ́jú tírà Ọlọ́run náà. Bí wọ́n ṣe ń sun níná tí wọ́n ń dà sáàtàn tí wọ́n ń dà síbi tí ò yẹ tí wọ́n ń kó sáàyè ẹ̀gbin kò dáa bẹ́ẹ̀, inú Ọlọ́run Allah kò dùn sí i. Ó bẹ̀rẹ̀ sí ní máa sàáká ó sì máa tọ́jú ẹ̀ lọ́nà tó dáa jùlọ. Ó daṣọ àpọ́nlé bò ó, Ọlọ́run á sì máa bùkún ọlá rẹ láti bẹ̀. Salamu alaikum. Ẹni wọ́n lọ́wọ́ àmọ́ sálátí ló sì sùn lọ gbádàrí kì í. Ọ̀rẹ́ àfáà yìí kí ló dé? Iná gbé ọ. Yóò bí mi nǹkan alákànnì ni wọ́n lá. Àwọn lábàtà. Wọ́n mi ọ̀rẹ́. Alákànnì ọmọ kàméjì láti kò sọ̀rọ̀. Dúró wo bí? Ṣé àná tó sì dáwọ̀ ọ̀pọ̀ lágbára wọn? Kò sí nǹkan alálásán náà ni. Tí mo wá rí ọ fún ibi tí mo sọ fún ọ bá jọ lọ. Lákùnmọ́bìnrin ọ̀rẹ́ níbi bọ́ọ̀lù ní sí. Lákùnmọ́bìnrin. Mo bínú jàre. Lákùnmọ́bìnrin. Ó sì bẹ̀rẹ̀ pé má bínú ọtí owó èsì àsìkò mi. Má bínú lákùn. Ọmọ gbé mi ṣe dé, àti máa ń lọ náà ni. Gbogbo ibi tí àwọn ará tó bá ń lọ. Dákun ó sì bẹ̀rẹ̀ mo ṣàlàyé bá jọ lọ bí kan wá ní sí ó ti fẹ́ máa bínú àná. Ìbínú o, torí àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé owó èsì àsìkò mi. Má bínú. Tọ́ba sọ fún mi láti rẹ̀ sí máa dà mọ́ra mi owó bí mo ti wá láti lè lọ́rẹ̀. Má bínú. Mo bínú.
ọ̀dà mo ti gbọ́. má bínú jọ. mo bínú. jọ lẹ́yìn lọ́ba jíjọ́ mi inshallah. Allahu Akbar. Allahu Akbar. Al-Quran. Allahu Akbar. القرآن الكريم الله أكبر الله أكبر القرآن الكريم يأتي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر dúró tíra lọ ń gbá mọ́lẹ̀ yìí bá ti dijọ́ mi tó bá ti ń gbálẹ̀ kó mọ mú tíra kó bẹ̀. ẹ̀ka bá mọ gbá tíra mọ́lẹ̀ tó dijọ́ ọlọ́run ló bá fọ́ ọ. ìyá gẹ̀ẹ́sì èmi ọlọ́run dáyà èmi ọlọ́run dáyà. Afa kí ló dé? Tanu. Kí ló dé? Afa sokun ilẹ̀. Ẹ̀sọ́ ẹni sùúrù ilẹ̀. Mo fẹ́ lò ní. Mo fẹ́ lò ní sẹ́. Kí ló dé? Ẹni sùúrù. Kí ni ìbáàdé? Afa ọfẹ para rẹ ni. Mo fẹ́ para mi ni o. Kí ló dé? Tó fi para rẹ. Afa sábàbí tọ́lọ̀ fi ń ṣe yìí kò dá o. Sábàbí dáadáa ni. Kò dá rárá. Sábàbí dáadáa ni. Afa sẹ́rí ìṣòro tí mo ní. Ikú nìkan ọ̀nà àbáyọ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Irọ́ ni. Kí ni ìṣòro náà bó ló ṣe tó? Tó fi wá para rẹ. Afa. Àwọn ọ̀bọ̀ pé tó bá para rẹ nísìnyí. Ìjìyà ńlá ni lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀mí tó pa ara rẹ̀ yóò wọ náà ni. Àlẹ́bí ti dilẹ̀ tó bá para rẹ̀ tó torí ẹ̀ para rẹ̀ yóò tún máa kú sí náà ni. Kò kí wá ní tí yóò bá dé bọ̀ tó bá jẹ́ pé òkú ló wá kù tó fẹ́ pàṣọ tó láti para rẹ̀. Àfa ẹgbẹ́ bá yẹ pé ẹ mọ irú ìṣòro tí mo ní ni ẹ ní sọ pé má para mi. Sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wò mí àfa bẹ́ẹ̀ ṣe ń wò mí gbajúgbajà oníṣòwò ni mí. Mo wá gba owó kan ní báńkì àfa owó yìí pọ̀ ọ̀pọ̀ púpọ̀ ṣé wá rí mo fowó yìí ra ọjà àwọn kọ́sítọ́ọ̀mù ti gbẹ́sẹ̀ lé. Sẹ́ni bí wọ́n ṣe gbé ẹsẹ̀ lé o gbèsè ayé mi ni wọ́n gbẹ́sẹ̀ lé o kò sí ọ̀nà àbáyọ kankan kọjá kí n kú. ọ̀nà àbáyọ ń bẹ. kò sọ́nà àbáyọ àwọn bá kí n dààmú mi. ẹni Ọlọ́run wá Ọlọ́run bá wà
tí tírà ọlọ́run sì wà lẹ́yìn ọ̀sàdì àwọn tó mọ ọlọ́run ń pè tí wọ́n ń pẹ́ tírà ọlọ́run lé àwọn sọ́tọ̀ àwọn ẹni ọlọ́run lọ ni wọ́n á báyàn bẹ ọlọ́run wọ́n fi àlùkùránì kẹ́rìmì bẹ ọlọ́run fún òyàn lérí ìṣòro tí ìbáwulẹ̀ dé báyàn ìṣòro náà wà á di pẹ̀tẹ́lẹ̀ àwọn tí wọ́n ń lo àlùkùránì tí wọ́n fi ń bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ àwọn tí wọ́n ń pa àlùkùránì létí wọ́n sì ń lo ti ń bẹnu rẹ̀ bọ́lọ̀ ṣe wí àwọn yámúláyà òmẹ́yìnì bàbá mẹ́ráyà ìyẹn wá sátúrú àwọn ẹni ọlọ́run lọ wọ́n wá bá wọn báyàn bí ọlọ́run lórí ìṣòro yẹn ìṣòro ló sì di pẹ̀lẹ́ ikú kíkan ikú kíkan àfà kẹtí kan sẹ́rí mọ́ mọ́ná bí padà o sẹ́rí okò yìí mo fi pamọ́ ní padà wá o. irọ́ ìmọ̀ tiẹ̀ mú gómẹ̀ ikú yẹ̀ lérí rẹ̀ ikú yẹ̀ lérí rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹrù rẹ̀ tó wá ní wọ́n gbà ikú wọn jẹ́sẹ̀ lé pẹ̀lú ògùn ọlọ́run àgbàdìkọ̀ láwọn ẹni ọlọ́run Al-Qur'ani Al-Karim wọ́n gbẹ́rù náà kalẹ̀ wọ́n gbẹ́rù náà kalẹ̀ torí pé Al-Qur'ani ọlọ́run ti sọ pé láwọn zanna Al-Qur'ani ala jabalin ra'aytahu khashi'an tasadi'a min khashyatillah wa tilka al-amsalu nadribuha lin-nasi la'allahum yatafakkaruna. Aleykum salaam. Aleykum salaam. Hello sir. Assalamu alaikum. Ọjọ́ mẹ́ta sir. Ó tó jọ́ mẹ́ta. Alhamdulillah. Mashallah. Alhamdulillah. Ustaz. Ẹ̀sìn gaza. Mashallah. Ẹ̀sìn ọjọ́ sà. Ọlọ́run bá mi dúpẹ́ fún. Ọlọ́run ní ká dúpẹ́ fún. Ọlọ́run ní ká dúpẹ́ fún. Àdúrà yín gbà lórí mi sà. Alhamdulillah. Ó ti tó bí oṣù méjì báyìí tí àwọn kọ́sítọ́ọ̀mù yẹn ti release ọjà. Allahu akbar. Kò sí kan tí ò jẹ́ kí n Allahu yọjú akbar. sí gbogbo àwọn ọjà yẹn a ní láti sọ̀rọ̀ dùnú. Ṣùgbọ́n alhamdulillah dúpẹ́ fọ́nà oúnjẹ ti dùn pé èyí tẹ́ rí mi gan-an ọpẹ́ ló ń já sí. Èmi náà rí bẹ́ẹ̀. Èmi náà rí bẹ́ẹ̀. So àdúrà yín gbà lórí mi láti sọ̀rọ̀ dùnú. Al-Qur'ani lè jẹ Al-Qur'ani Karim. Báyìí ni Ọlọ́run ṣe ṣe lánàá tí sì fi máa gbà. Náà ló gbà lọ́dọ̀. Afa mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ fọ́nà. Alhamdulillah. Ẹ tún dúpẹ́ fọ́nà. Alhamdulillah. Ẹ dúpẹ́ fọ́nà lẹ́yìn. Alhamdulillahi rabbil alamin. Àwọn Yorùbá ní oore lóore wọ́tọ̀. Ẹ ṣe mí lóore èmi náà wá fẹ́ dúpẹ́ fún yín. Mo fẹ́ dúpẹ́ fọ́nà látara yín. Ẹ wo báàgì yìí sà owó ló kún bẹ́ẹ̀. Ẹyin lẹ́sìn mi. Ọlọ́run bá kó fà lọ àjà sí. Allahu akbar. Ìwọ mọ oore ni mélòó mélòó tá a ti ṣe àdúrà fún tádùá rẹ̀ sì gbà tá a rí mọ́. Àmọ́ ìfi oore hàn tí wọ́n mọ oore náà lójú olúwa fi lé ìdúpẹ́ ibi tó oore rẹ̀ dé kò ní takú síbẹ̀ ó sì gùn lẹ́mìí àgbàkọ̀ ọlọ́run àgbàkọ̀ Al-Qur'ani Al-Karim oore rẹ̀ kò ní takú síbi tó dé ó wàá gùn lẹ́mìí ó gùn lẹ́mìí àgbàkọ̀ Al-Qur'ani Al-Karim ọlọ́ àwọn ẹni ọlọ́run wájú ọlọ́run mo dúpẹ́ púpọ̀. Ìtọ́ abẹ̀rẹ̀ wá sí báyìí, àbá Qasim bọ́ ọlọ́run wí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu in ja'akum fasiqun binnabain fatabayyanu an tusibu qauman bijahiliyatin فتصبحوا على ما فعلتم نادمون. Ọlọ́run yá ayọ̀ alásínà àmànú. Yá ayọ̀ alladhina àmànú. Mo pàyí tá a nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run. In ja'akum fasiqun. Tí òbílẹ̀ ọjọ́ kan bá wá bá yín tó múrò kan wá fún yín. Fatabayyanu. Ẹ wádìí ìró náà dáadáa. An tusibu. Kọ́mọ́ àti pé wàá máa ṣe àwọn ìjọ pẹ̀lú àìmọ̀kan yín tẹ́fi wá kó bára yín ẹ wàá kábàámà lérí tẹ́ ẹ bá ń sọ nígbẹ̀yìn. Tusibihu ala ma fa'altum nadimin. Kọ́mọ́ àti pé wàá kábàámà nígbẹ̀yìn. Nítorí pé tí bá ń dẹ́ṣẹ̀ tí ń sọ tí èèyàn ṣe tí ò mọ̀dí rẹ̀ tí bá ń sọ ń dẹ́ṣẹ̀ nìyẹn. Àmọ́ èmi ti wá forí jì yín torí pé ẹ̀ máa ń tẹ̀ ṣe àti tẹ̀ sọ. Àmì ẹ̀ tún lọ túbọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run aláforíjì ni. Ọlọ́run tó wá ń sọ náà Al-Qur'ani. Sẹ́yìn náà ti wá rí báyìí. Bọ́lọ́run ṣe kẹ́ Àfáà Àdìgún alápò tírà nìyẹn. Àfáà Àdìgún òṣògùn owó.
tíra tí ń sàn káàkiri ọlọ́run ló ní ọmọ sá ọlọ́run ló pa á láṣẹ bẹ́ẹ̀ tí sì ń ṣe é àbá kọ́tìm kí lọ́lọ́run bá wí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wala taqifu ma laysa laka bihi ilmun. Inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula. Ala ni wala taqifu ma laysa laka bihi ilmun. Ìtọ́ bá ní mímọ̀ ń pẹ́ tí wọ́n bá dálẹ̀ wọ́n má bá wọn dá sí i nítorí iná samuel gbogbo etí wa tàbí ń gbọ́rọ̀ ni àtọ́jú ìrìnà wa ni àti làákàyè wa gbogbo ẹ̀ pátá ọlọ́run ó béèrè bá a ṣe lò ó láyé tó bá dàlù kìyàmà ọlọ́run ó béèrè bá a ti lò ó láyé ká má fi àwọn nǹkan yìí ká má fi dẹ́ṣẹ̀ síwájú ọlọ́run nítorí ìjọ́ gbé dàlù kìyàmà ojú ayé náà ti wá rí báyìí èmi wá foríjì yín fún gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti tara mi dá ká wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run foríjì gbogbo wa. Afa ẹ jọ̀ọ́ báwo ni èmi ṣe máa rá foríjì because a ti ṣẹ̀ gan-an a ti ṣẹ̀ sọ́dọ̀ yín nǹkan tá a dẹ̀ ń gbọ́n pa yín náà ló fà á báwo ni mo ṣe máa ṣe ní máa rá foríjì. ẹ̀yin ọ̀rá foríjì ẹ̀yin dẹ́gbẹ́ fẹ́ lù mí pa ẹni yóò lè rá foríjì o tí wọ́n fẹ́ rá foríjì gẹ́lẹ́dàá mi ò ní gbà fún ẹ àbáyé bẹ́ẹ̀ lù mí pa ni o. káì wọ́n ra foríjì àìmọ̀tẹ́lẹ̀ nígbà wọn sì mà ní ìsìn wọ́n wá foríjì lọ́dọ̀ ọlọ́run wọ́n ra foríjì. ọlọ́run wá foríjì wá rábí ọlọ́run torí wọ́n lálá foríjì ọba ìláyé wá foríjì wá rábí ọlọ́run. ربك رب العزة عما يصفون والسلام على المرسلين